97.5 FM ló ti ń wáyé gbogbo Lagos tí wọ́n ti wá o ẹ̀ka lọ́sẹ̀ gbọ́ngàn lágbo méjì ọ̀dọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ wẹ́dẹ̀ ètò ẹ̀ máa tẹ́tí sí èmi pé kí wọ́n tó kápẹ́ lọ́sẹ̀ òkúta ìmọ̀ bí oníṣòro àwa ń dàgbò lẹ́nu láti ìdọ̀dẹ̀ àtàlàyé ọ̀làyé tí wọ́n ṣe wá ní ìmọ̀ bí ti ṣe rẹ̀ láti ìdọ̀dẹ̀ àtàlàyé ìmọ̀ bí ti ṣe wá ní ìmọ̀ bí ti dé àtàlàyé ilé ayé yìí kò ṣe dájú àtàlàyé láfọwọ́sowọ́ òmùtọ́ àtàlàyé ilé ayé yìí kò ṣe dájú. Jàre Àgànláyé lẹ́tọ̀ mo ní ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ṣe é mọ̀ wípé bí ilẹ̀ ṣe ń ṣú níbì kan bẹ́ẹ̀ ni ilẹ̀ mọ́ níbì kan eléyìí ni mo ní kí n máa fi kí gbogbo wa káàbọ̀ nítorí wípé ètò Àgànláyé ó sì ti dorí afẹ́fẹ́ pẹ́lọ́mọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín pàtàkì Jùmọ̀bí Omiṣòrí ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè bí tójúmọ́ rere tí mo wá sí ilé ayé òwe bí àfà ṣó wà pa mo ní lọ́sọ̀ọ́ tòní bí mo ṣe dé lónìí mo ní èèyàn ńlá kan ló wà nínú àlẹ́ àgọ́dọ̀ pẹ̀lú mi tí gbogbo yín tẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wó àtúgbòdò máa ṣe kí ni ká máa tún júwe ẹ̀ torí pé ààfin ò ní wọjà káyàn kankan wá níwọ̀n mọ̀ pé yàn dé ṣùgbọ́n kò sí bó ṣe wá lè ṣe tó náà ó di dandan tó bá yá wọ́n ní pé ẹni onípọ̀n láti máa ń gbọ́ mọ́tà tó àsìkò bá tó wọ́n máa dárúkọ wọn fún ẹ̀yin ará ilé tẹ́ máa mọ̀ wípé wọ́n ti dé wọ́n wà níkàlẹ̀ wọ́n fẹ́ rí yín wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n kó tó dìgbà yẹn mo wá ní kí n bí wá o ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ kan là ń bára wa sọ tí mo sọ fún yín níjọ́jọ́ mo jẹ́ kó yé wa wípé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ láyé ìsìn yìí nípa àwọn ìyàwó àti ọkọ nínú ilé olólùfẹ́ méjì nígbà tá a bá láàfẹ́ra wa bóyá ṣe jẹ́ àwa tá a máa ń gbégèlé ayọ̀ yìí alága àjókòó ọ̀sẹ̀ẹ̀sẹ̀ la máa ń so ìyàwó àtọkọ pọ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ àbóṣoṣù náà ni wọ́n ń túká kí nídìí tó fà á bó ṣe rí láyé àtijọ́ kan lélẹ̀ nígbà táwọn bàbá àti màmá wa tí wọ́n fi ní wọ́n ṣe 40 years 50 years bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ojú wọn rí o mo wá ní ká wò wípé ó dàbí pàwọ́ ọmọ ọ̀sìn yìí torí benefit la fi ń lọ lé ọkọ mi ò rí pé àti ẹ̀ nífẹ̀ẹ́ ara wa nínú ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ó máa ní nǹkan tá a máa tún jù bára wa sọ òun lọ. Àlàbí ọjọ́ ẹ̀ máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ní kò lè bá wọn dé ní ọmọ ò padà lẹ́ni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé wọ́n mọ́ wọn nù. Àlàbí ọjọ́ ẹ̀ máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ní kò lè bá wọn dé ní ọmọ ò padà lẹ́ni táyé bọ́ wọ́n sọ̀rọ̀ pé ọmọ wa ní. gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ o. ẹ tẹ́tí sí kéde pàtàkì yìí à ń fi àsìkò yín kí yín káàbọ̀ sí iléeṣẹ́ Dewis Gadget tí wọ́n wà ní ọ̀rẹ́ méjì street opposite UBA Bank Computer Village Ìkẹjà fún oríṣiríṣi fóònù tí ẹ fẹ́ rà ẹ fẹ́ swap tuntun tàbí London and America use fún gbogbo original computer software laptops, original flash write, original power bank, laptop hard disk, keyboard, unlocking and flashing of phones. Dewis Gadget ní kí ẹ máa lọ. Òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fún olóko. Ìbẹ̀rù Ọlọ́run làwọn fi ń tajà. Fún gbogbo ẹni tó bá tajà erùpẹ̀, dandan ni yóò gbowó òkúta. Fún gbogbo àwọn phone accessory yín, ẹ pè Dewis Gadget tí wọ́n wà ní ọ̀rẹ́ méjì street opposite UBA Bank Computer Village ní ìlú Èkó sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0701 419 6042 0701 419 6042 tàbí 0814 957 0202 Dewis Gadget bàbá ni bàbá ń jẹ́. mọ́mí méjì máṣíìnì o láyé mi lẹ́ni àrùn pípa padà dẹ́ni. bóyá bọ́ọ̀lù La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy, mo
mo fẹ́ lollipop strawberry Rio pop lèmi fẹ́ èmi náà máa gba mango Rio pop sí rárá o ẹyọ kan ló máa gbé. èmi jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry Rio pop mango Rio pop passion àti white apple àwọn sweet aládùn táwọn lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílalíla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75cl 50cl àti 30cl Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet Rio pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wí àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà Rio pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Rio pop lollipop ẹ wo à ń tẹ̀síwájú lórí ètò yìí pẹ̀lú bàbá wa ikọ̀ àti ìríjú olódùmarè wòlíì ọlọ́run alààyè wòlíì àríran bàbá wa nínú olúwa personal prophet Dr. Olúwatóbi ọmọ májẹ̀mú bàbá miracle láti inú ìjọ God of Covenant Miracle Ministry ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé níbo la kalẹ̀ sí mo ní gbogbo bí ẹ bá ti ń bọ̀ ẹ dé Ìkòròdú roundabout ẹ dé Ìkòròdú kẹ wá dé Ìkòròdú roundabout àbí sábò ilé epo ọba kẹ gbé ọ̀kadà ń bẹ̀ pé ẹ lọ sí Ẹ̀rúnwẹ́ kẹ́ ẹ tó di Ẹ̀rúnwẹ́ junction ẹ kọ̀ọ̀kan GB supermarket ìsọdá GB supermarket ń gangan ibẹ̀ ní Miracle City ibẹ̀ ló wà ẹ̀ka ọ̀ bàbá. ó di àṣọ di mọ́tò bí o ṣe ń gbọ́ mi nílé ogun tó tún ẹ dá tí ò jẹ́ kó rí àánú gbà bí o bá ṣe àmì ogun yẹn jáde. bàbá o ẹ jẹ́ n béèrè kan bàbá kí ló dé tí ogun máa ń pọ̀ nínú ayé ẹlòmíì ju àánú lọ sà. ológun ọ̀rọ̀ bàbá sẹ́rí ìbéèrè tẹ béèrè yìí òun ló ń gbọ́ mi jẹ́ lójú màmá tó ń gbọ́ mi nílé yìí nítorí wípé màmá yìí sunkún bọ́jà ṣe ń sunkún kò sí àánú bọ́jà ń sunkún kò sólóore bọ́jà ń sunkún ó tún rùn sólóore ọkùnrin kan gbọ́ mi nílé báyìí àwọn aláàánú yìí ká ṣùgbọ́n wọn kì í ṣe láàánú ìdí ni wípé wọ́n ń gbé ogun kan ní ogun ìbọ̀dè sẹ́rí ogun ìbọ̀dè yìí tó bá ti wà ní ẹ̀rọ ọmọ ológo wọ́n fi máa tilẹ̀kùn mọ́ sẹ́rí ogun ìbọ̀dè yìí ni wọ́n máa ń gbé pamọ́ sí ara ẹni tó bá níbi ń lọ wọn ò ní jẹ́ kíbi tó ń lọ yẹn wọn ò ní lè jẹ́ kó débẹ̀ tó bá tiẹ̀ débẹ̀ gan àwọn tó yẹ kó bá pàdé níbẹ̀ tí wọ́n máa ṣe lóore tí wọ́n máa ṣe láàánú wọn ò ní jẹ́ kó lè ṣe láàánú nítorí wípé ìbọ̀dé tá à ń sọ yìí ọ̀nà mẹ́ta ló pín sí o ọ̀nà àkọ́kọ́ wọ́n fi ń jẹ ògo ọ̀nà kejì wọ́n fi ń jẹ ìràwọ̀ ọ̀nà kẹta wọ́n fi ń jẹ àyànmọ́ sẹ́rí àwọn tí wọ́n ti dè tó jẹ́ wípé wọn ò pàdé àánú àwọn tó jẹ́ wípé wọ́n dè tògótògó àwọn tó jẹ́ pé wọ́n tún di ẹlẹ́dàá wọn ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn apẹ̀rẹ̀ tá à ń sọ yìí pẹ̀lú àwọn tó bá ti dè tá à ń sọ yìí apẹ̀rẹ̀ ni wípé ẹlòmíà máa forí kó wọn alátakùn ẹlòmíà máa ní àlàkàlà wípé kó máa ní ìbálòpọ̀ lójú oorun ẹlòmíà máa jẹ́ wípé kò ní fi ọwọ́ kò ní fi kó nǹkan gidi jọ ẹ jẹ́ káwọn èèyàn fòdìlé o lórí ètò lẹ́ẹ̀ni àkókò àdúrà lọ́wọ́ àwọn tí wọ́n ti dè tí wọ́n dè tìràwọ̀sàrọ̀ àgàgà obìnrin tí wọ́n di ọmọ yìí ẹ jẹ́ kó dìde ẹ jẹ́ kígbe àdúrà níbi tó wà kó máa pàtẹ́wọ́ ẹ̀yin ìbọ̀dẹ̀ tí a gbé pamọ́ sí mi lára tó di ogun bí mo ṣe ń gbàdúrà ẹja. orúkọ Jésù lábẹ́ ẹ̀jẹ̀ Jésù ẹ̀yin ìbọ̀dẹ̀ tá a gbé pamọ́ ológun ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n gbé ìbọ̀dẹ̀ pamọ́ sí wọn lára àwọn tí wọ́n rí àánú gbà àti gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n fi àìsàn wọ́n fi dè wọ́n tógótógó ẹ sọ fún wọn ní àárọ̀ la Thursday àti ọ̀túnla Friday ọjọ́ Thursday àti ọ̀túnla ní ọjọ́ Friday ọ̀la àtọ̀túnla bẹ́ẹ̀ ni mo sọ ológun ọ̀rọ̀ ní aago méjì àárọ̀ Olúwa sọ wípé ká tú àṣírí tó fi wọ́n sínú ìdè ká dẹ̀ sọ solution bó ṣe máa jáde kúrò nínú ìdè bó ṣe jáde yẹn. aago mẹ́rin lọ́jọ́ Friday sà. aago méje láàárọ̀ ní ọjọ́ Thursday ìyẹn ní àárọ̀ ọ̀la bákan náà aago méje ní ọjọ́ Friday tó jẹ́ ọ̀túnla bó ṣe jẹ́ ní ológun ọ̀rọ̀. bàbá o ẹ dákun àwọn èèyàn fẹ́ kó àdírẹ́sì ilẹ̀ bó o nìkan ṣe dégbọ̀ngàn àdúrà sà. níbikíbi tó bá ti ń bọ̀ ìyẹn ní ọ̀la àti ọ̀túnla wọ mọ́tò tó ń lọ sí Ìkòròdú bọ́lẹ̀ ní Ìkòròdú garage wá gbé ọ̀kadà àbí mẹ́rùwá tó ń lọ sí Ẹ̀rúnwẹ́ ló ń bọ̀ o kò wá bọ́lẹ̀ ní GB supermarket iwájú GB supermarket yẹn ẹgbẹ́ títì ni o wọ́n ti máa já ibọ́lẹ̀ bó ṣe já nìyẹn. bàbá gbogbo àwọn tí ọkàn wọn ń pòǹgbẹ fún ìtúsílẹ̀ ẹ dákun wọn fẹ́ kọ nọ́mbà torí bẹ́ẹ̀ bá gbàdúrà kan fún yàn Ọlọ́run àsìmọ́ sí fáìlì ayé èèyàn hàn yín nọ́mbà wo nìkan pè yín sí bàbá. 070 070 69 69 71 71 71 71 80 80 070 070 69 69
9 71 71 71 71 80 80 091 091 39 39 23 23 65 65 66 66 091 091 39 39 23 23 65 65 66. 66. má gbàgbé o níbikíbi tó bá ti ń bọ̀ ìyẹn ní àárọ̀ ọ̀la àti àárọ̀ ọ̀túnla Friday wọ mọ́tò tó ń lọ sí Ìkòròdú bọ́lẹ̀ ní Ìkòròdú garage wàá gbé ọ̀kadà àbí márùwá tó lọ sí Ẹ̀rúnwẹ́ kó wá bọ́lẹ̀ ní GB supermarket iwájú GB supermarket yẹn ní ẹ̀gbẹ́ títì ibẹ̀ ni mẹ́rẹ́kù sì ti wà. God bless you ìwọ ni ogun àti ìyá nìkan ní ọ̀la àtọ̀túnla. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. nínú olórin tó yáyì mo mọ pòsíṣàn ara mi iṣẹ́ tọ́lọ́ ń parí ni iṣẹ́ tọ́lọ́ ń parí ni kẹ̀dáyàn má lóun fẹ́ tu mo dúpẹ́ fàlàwùrà o mo dúpẹ́ fàlàwùrà o ọba dání má gbàgbé o ọba tí ò gbowó oxygen tó fi ń fún wa ní mímí kámísítà carbon dioxide tọ́lọ́ ń fún wa kó tọ́pẹ́ mo gbé gbá ọpẹ́ wà fàlàwùsà tí ẹni mọ núrò adúpẹ́ mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ ọlọ́run aláwùrà bí gbọ́pẹ́ mi. àwọn ẹlẹgbẹ́ mi tiẹ̀ ti pọ̀ ń bí rẹ̀. gan gidi orí pé dámì gan lùlù ṣé òun máa dùn báyìí bí oyin kólúwẹ̀ má wàá gbàgbé ara ẹ̀ sórí ìdúró ṣé ẹ ti rí báyẹn wọ́n ní abínilé kò kì í ṣàbílítì ṣé ráwọn nǹkan kan wà tó bá ti jẹ́ pé tó òun ṣe pẹ̀lú ìrọ̀rùn wà láìwò onídìí àti sọ wọ́n á ti wọ̀ pọ̀lọ́ ló pè é ò pè rẹ̀ àmọ́ àwọn orin yọjú ràn bá àwọn eléyìí orin fẹ́mi ni wọ́n wà láì ó soft ni kí ló dé ẹ tún gbé sókè jọ orí mi ń tàṣì. àmúdáwà ìṣukúra o àmúdáwà ìṣukúra o mo dúpẹ́ jíjẹ mímu wọn ọpẹ́ rírí náà pẹ́ rírí lò lílọ bíbọ̀ owó tọpẹ́ ọ̀pọ̀ ló jáde tí òde àòfin ọ̀wọ́n a fi ń dúpẹ́ ní ìfàlàwà lórí iṣu àwa mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ ọlọ́run aláwùrà bí gbọ́pẹ́ mi. ọlọ́run gbọ́pẹ́ èmi náà lórí ètò àgọ́ láyé torí wípé ọpẹ́ ni o alájà mistura ti ní success. màá ààrẹ nídìí àti ṣẹ̀ṣẹ̀ máa júwe ara yín àdẹ́ntítì tó dáa ni. ẹ jẹ́ júwe ara mi. ó yẹ ẹ sọ orúkọ ara yín fún àwọn ará ilé. orúkọ mi ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi èmi ọmọ yín olólùfẹ́ yín lẹ́ ń gbọ́ alhaja mistura adéròhunmú àṣàfà tí gbogbo èèyàn mọ̀ sí tèmi ní success. ìfẹ́ a máa sọ pé owó ọmọdé àrífà ti láì òkìkí ọlá. ajá mistura ṣe é mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tí ẹ mọ̀ nígbà táwọn kan gbọ́ pé alájà mistura bí wọ́n gba ṣóṣẹ̀ṣẹ̀ máa rí ni ṣóṣẹ̀ṣẹ̀ ṣe ni ṣùgbọ́n lẹ́ẹ̀ni mo fẹ́ kẹ́ ẹ sọ fáwọn tó ń gbọ́ wà nílé nígbà tí ẹ wà ní tẹ̀wọ̀n ojú ọlọ́run torí pé tó jọ́ méjì jọ́ mẹ́ta kọ́lọ́n tó ní òun ti dé
kí ni àwọn ìdojúkọ tẹ́ ìdojúkọ gẹ́gẹ́ bí gbajúgbajà olórin ṣé ẹ mọ̀ wípé iṣẹ́ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ ìsọnù ni wọ́n mọ̀ ní ọ̀ọ́ nìkan kí ni àwọn tẹ́ ìdojúkọ. àdojúkọ ó pọ̀ lóríṣiríṣi bóyá kò jẹ́ kí n sọ instance méjì ṣe rí family pressure ọ̀tọ̀ ni peer pressure ọ̀tọ̀ ni societal pressure ọ̀tọ̀ ni ṣe rí family pressure òun ni pressure tí àwọn ẹbí tó máa fún ẹni tó ń bẹ lọ́hùn fún nǹkan gbogbo wọn náà mọ̀ ìpọ́nlọ̀ náà ni gbogbo wa jọ máa bẹ̀ o ṣùgbọ́n wọn ò ní yé ṣaláì má máa rán ẹ létí ẹ mọ̀ kò ní yàtọ̀ sí pé wọ́n rán lọ́n létí ṣe rí peer pressure òun ni tàwọn ọ̀rẹ́ wa ta láǹkó kiri nínú ọ̀rọ̀ wa ní Ọlọ́run ló mọ ibi tó ti ń rówó tó ná bí ó ti lọ fi lé ọmọ ẹ̀ṣọ́gun owó ní àwọn yẹn ni peer pressure ṣe rí societal pressure òun ni tans ẹlòmíì ṣe mẹ́pà ní ibi tí gbogbo wa ń lo láìfù lọ yìí àwọn èèyàn kan wà wọn kì í mọ bó ṣe máa ń mind the business wọn àwọn fans ń ta wọn máa confirm pé àwọn làwọn ní láìfù artist àwọn dẹ̀ kọ́ lọ́ní artist ló ní láìfù rẹ̀ èmi máa ń sọ̀rọ̀ kan pé oníkálukú mọ bó ṣe fẹ́ lo láìfù ẹ̀ fi ilẹ̀ ẹ̀ jẹ́ ó lò ó kò wá ń ṣe pé fans ló máa lóun fẹ́ máa determine bí artist ṣe máa lo fans ẹ̀ all in the name ń pẹ́ lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ wa àwọn ọ̀rọ̀ míì tán máa náwọn ń sọ ní orí ìfẹ́ èébú ni kò kì í ṣe ìfẹ́ mọ́ ó ti bọ́ sí nǹkan míì ok báwo ni ẹni tí ò ti bímọ tẹmọ pé ń bẹ lọ́hùn tẹmọ máa kọ sí comment section má ṣòṣì kiri má lọ gbájúmọ́ bó ṣe máa bímọ ẹjọ́ ṣèfẹ́ nìyẹn àwọn yẹn ni societal pressure bọ́ adúpẹ́ fọlọ́hún adúpẹ́ fọlọ́hún adúpẹ́ fọlọ́hún àwa náà la bẹ lọ́hùn ọmọ tọ́lọ́hún dẹ̀ ṣe fún wa adúpẹ́. báwo lẹ ṣe wá ń kóòpù ní ìsìn gẹ́gẹ́ bí ìyàwó bí ìyá àti òkìkí ló wà ń ta yìí gẹ́gẹ́ bí orúkọ ọmọ yín tọ́lọ́run ti fi níhàn gbogbo ẹ̀dẹ̀ lẹ́ ń kó papọ̀ tẹ́ ń ṣe. àbí kí la fẹ́ ṣe ṣe rí mo dúpẹ́ irú fámìlì tọ́lọ́run fún mi irú ọkọ tọ́lọ́run yàn fún mi wọ́n jẹ́ ọkọ tó ní understanding wọ́n gbọ́ iṣẹ́ tá à ń ṣe wọ́n jẹ́ ọkọ tó fẹ́ràn iṣẹ́ mi mo máa ń sọ pé he is my biggest fan because wọ́n máa ń fẹ́ dáadáa fún mi ni wọ́n jẹ́yàn kan tó ń pé wọ́n understand iṣẹ́ tá à ń ṣe délẹ̀délẹ̀ ṣọmọ pé situation tó bá jẹ́ wọ́n understand wọ́n máa sọ pé adúrú bó ṣe bẹ lọ́hùn kó tó rọ́mọ ó tún wá rí náà wá ló fẹ́ filẹ̀ láíláí ò lè gbọ́mọ́lẹ̀ o fúnra ọkọ mi ló máa ní ọmọ àwọn olóbi kankan ò fọmọ́lẹ̀ fáwọn girama kan máa tọ́jú ẹ̀ lọkọrin yẹn máa bá kádàrá ẹ̀ lọ so adúpẹ́ yẹn fọlọ́hùn so ọlọ́run àwọn ìyá tọ́lọ́run wá kó tì mí kọ́lọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa àwọn nọ́mbà wa tọ́jú àwọn màdámù nílé. 20 years tẹ́ ẹ ti ń kọrin à ń rí nǹkan kan tó ń lọ ń ta lẹ́njọ́ mẹ́ta 20 years on stage mo rò pé tá a bá ní ká wo ọjọ́ orí Alhaja Mistura fúnra wọn tá a bá wá yọ 20 ọdún kúrò ńbẹ̀ báwo gangan ló ṣe rí nígbà tẹ́ ẹ kéré lásìkò tẹ́ ẹ wà ní májèṣí tó yẹ ká ọmọ máa sáré kiri tó ẹ bá máa ṣe gbogbo àwọn nǹkan tó yẹ káwọn ẹgbẹ́ yìí ṣe bí a kàn máa lọ ní wọ́n fi pátá lásán lọ pọn mí ta ẹ fẹ́ rọ̀ fún ẹ̀yin ò máa lè ṣe gbogbo yẹn torí pé òkìkí ti dé láti ìgbà ọmọdé àti ìgbà tá a kọrin yẹn náà ayé ò fi pátá lásán ṣeré kiri mọ́ mo ti dàgbà. ṣẹ́yìn wá lè lọ pé kọ́ wá ní wọ́n wá lọ bí bẹ́ẹ̀dẹ̀ kan wọ́n wá pé gift ẹ máa wọn kékeré tó máa aunty where's my own. mo lè ṣe ẹ lè ṣe náà kó láwọn mánéjà àti máa tẹ̀lé yín kiri ká máa ní irọ́ Mistura jókòó nù. ìgbà yẹn ò wá dàbí ìsìn gangan la ṣẹ̀ṣẹ̀ ń rí big deal ìgbà yẹn mo èjì sí kéré gbogbo àwọn nǹkan yẹn àwa náà máa ṣe torí ọpọlọ ọmọdé gbogbo ẹni mo ṣe a tún máa lọ jó máa kó sáà bẹ́ẹ̀dẹ̀ superstar tó tó kí ni ó ń ṣẹlẹ̀ gangan ní August 3rd. ẹ̀yin olólùfẹ́ mi ẹ wo èmi ọmọ yín mo tún ti dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ family house wa la wà ìṣẹ́dẹ̀ mọ́ pé family house lọ́mọ máa ti ṣàlàyé gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí mo tún ti kẹ́jọ́ mi wá mo gbẹ́jọ́ mi dé ní family house wa lórí ètò Àgànláyé pẹ̀lú Jùmọ̀bí Omiṣore ṣe rí August 3rd yẹn ayẹyẹ oníbẹ̀ta ni mo fẹ́ ṣe 20 years on stage mo fẹ́ kẹ́yìn olólùfẹ́ mi kẹ́ wá bá mi dúpẹ́ fọlọ́hún ń pé àkà lé ní èjì ẹ̀ta ẹ̀rin ó ti pé 20 years bó tiẹ̀ jẹ́ ń pé ó ti ju 20 years lọ but mo fẹ́ round figure bẹ́ẹ̀ ni mo fẹ́ round figure kò ní dáká máa sọ pé 22 or 23 kò dùn létí but 20 yẹn dùn létí so mo fẹ́ round figure à ń ṣe ayẹyẹ ìdúpẹ́ ní pé ó ti pé 20 ọdún
tí mo ti ń kọrin Islam bọ̀ ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì mo ń ṣe tèmi ní Success Appreciation Day. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn aládùúrótì wa, lọ́wọ́ ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ wa. A fẹ́ kó yín lẹ́nu jọ kí gbogbo wa jọ jó kájọ yọ̀. Ẹlẹ́ẹ̀kejì ni. Ẹlẹ́ẹ̀kẹta birthday celebration because August 2nd ni ọjọ́ ìbí mi. Mo wá sùn sí August 3rd pé ká lè ṣe gbogbo pátí yẹn, ká lè ṣe gbogbo fàájì yẹn lápapọ̀ lóní rẹpẹtẹ. So gbogbo nǹkan tá a fẹ́ wá ṣe káṣá wa jẹ ká wá mú. Ẹ wá jẹ kẹ wá mú kẹ wá jó ẹ wo àwọn àlùjọ oríṣiríṣi lọ́lọ́kanjọ̀kan ní family house wa yìí náà láti gbé wá nínú ọgbà Mackay ní LTV 8 Ìkẹjà Radio Lagos Ìkẹjà lẹ́kọ̀ọ́. So kí wá ní káwọn olólùfẹ́ yín máa retí torí lọ́jọ́ yìí mímọ̀ pé gbogbo ń tẹ́ ẹ̀ka jọ yìí ẹ máa forí kan gbáǹdì o. Ẹ wò ṣe rí gbogbo nǹkan tí wọ́n máa retí oríṣiríṣi ní lọ́lọ́kanjọ̀kan débi pé àwọn nǹkan tó ń pé kò yé àwọn olólùfẹ́ wa gan ọjọ́ yẹn la máa jẹ́ kó yé wọn irú gbogbo àwọn olólùfẹ́ wa náà ta fẹ́ appreciate wọn náà gbogbo àwọn nǹkan tí gbogbo wọn ń ṣe fún wa gbogbo ẹ̀ náà òun la máa sọ òun ni lóríṣiríṣi lọ́lọ́kanjọ̀kan ẹ ní opportunity láti meet àwọn olórin yín tó jẹ́ àwọn gbajúgbajà tẹ́yìn fúnra yín fẹ́ràn lóní fújì ni lólórin Islam ni ní olórin gospel oníjújú gbogbo ẹ̀ wò lórí àti pèrò sọ́kàn. Báwo náà ṣe wá fẹ́ ṣe tó ṣe máa wá bí. Okay, the event is strictly by access card pẹ̀lú Ankara àti gèlè Ankara àti fìlà àtà ní 25,000 naira péré. Okay, tó bá fẹ́ rà bónú kan lọ. Wọ́n lè reach out sí wa lórí àwọn social media handle wa tèmi ní orí Instagram tèmi ní Success One, lórí Facebook Mr Dollar Gold, lórí TikTok tèmi ní Success One. Wọ́n lè reach out sí wa. Ẹ dúró àwọn kan tó máa ń pè yín lámọ̀ kí n góòlù ṣé ń ta góòlù. Bẹ́ẹ̀ ni mà àyèmáwò ya ṣe ń kó polówó bọ̀ lórí àgọ́lá ayé. Ẹ̀yin fáǹsì mi ẹ̀ máa kí mi fún oríire gbogbo àwọn oògùn kiri tí mò ń wọ kiri. Ẹ máa wo oògùn onírin ẹ yé wo oògùn onírin ẹ invest nínú real gold. You are rocking and you are saving your money at the same time. Ọlọ́run 2-in-1 ni. 2-in-1. Ó dẹ̀ wà ókè gan. Ó wà ká kọ́kọ́ tún sílẹ̀ ká tó wá ṣe ẹ wo mò ń bọ̀. Mo ṣe fọ́lọ́run ọba mi ò mọ mo ṣe fọ́lọ́run ọba ìkẹ́ ìgẹ̀ rẹ̀ lórí mi kéré mi kọ́ àánú rẹ̀ láyé mi kéré mi kọ́ o mi ò mọ mo ṣe fọ́lọ́run ọba. Mi ò mọ mo ṣe fọ́lọ́run ọba mi ò mọ mo ṣe fọ́lọ́run ọba ìkẹ́ ìgẹ̀ rẹ̀ lórí mi kékeré kọ́ àánú rẹ̀ láyé mi kéré mi kọ́ mi ò mọ mo ṣe fọ́lọ́run ọba mi ò mọ mo ṣe fọ́lọ́run ọba mi ò mọ mo ṣe fọ́lọ́run ọba. Ọlọ́run mi láyé ara tó wù yín lẹ́ ń fàyè dá má fi mí dára tí ó pa mí lẹ́kún má fi mí dára tí ó pa mí lẹ́kún má fi mí dára tí ó pa mí lẹ́kún. Gbogbo mo fẹ́ mi nǹkan ló ń bá mi fẹ́ gbogbo mo kọ̀ mi ìláyé bá mi kọ̀ wọ́n. Àdáwọ́lé mi ìjọ yọrí sí èrè kémi máa ṣe ṣàṣetì o kí n máa ṣe ra máa ẹ́. Ọlọ́run kémi máa ṣe ṣàṣetì kí n máa ṣe ra máa ẹ́. Kémi máa ṣe ṣàṣetì kí n máa ṣe ra máa ẹ́. aburú bá ń bẹ níwájú kémi má ṣe bá aburú bá ń bọ̀ lẹ́yìn mi bó ṣe ewu kó sáré tó má jẹ́ ó bá mi olúwa mi kí má ṣe gòǹgà aburú yá fi sọ àfisínà má fi ṣọ́ ẹ̀ṣọ́ mi
yá àfíìsù àfíìsì náà má fi sọ ẹ̀ṣọ́ mi lọ. yá àfíìsù àfíìsì náà má fi sọ ẹ̀ṣọ́ mi. bí bá ṣe lè ọlọ́run jẹ́ má bá o. bí bá ṣe wà ìláyé jẹ́ má rí. bí bá ṣe lù jẹ́ ọ máa dùn. bí bá ṣe ń fà jẹ́ máa tóra o. kí má ṣe kí náírà kú àtijọ́ àmì. kí má. bóyá bọ́ọ̀bù lọ́ọ̀lì bọ́ọ̀bù. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa. ẹ má jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry rio pop mango rio pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílalíla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet rio pop ó ṣe é ńlá fọmọdé ó ṣe é ńlá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti rí àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà rio pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 salamatu street ilasamaja lagos. real pop lollipop. bẹ́ẹ̀ ní jàre ẹ káàbọ̀ padà àgọ́lá ilé tó ajá mistura náà ti ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ ẹ gba àwọn ọ̀dọ́ wòyí nímọ̀ràn kí wàá máa lọ lẹ́yìn. ìmọ̀ràn mi ò ju ń pé ẹ má fi gbìyànjú sílẹ̀ bẹ́ẹ̀ ni. torí pé ìgbìyànjú òun làgbà oore o. ìgbìyànjú tiẹ̀ látọ́kùn ọ̀la ẹ má fi gbìyànjú sílẹ̀. so ó da alájà mistura ẹ kí àwọn olólùfẹ́ yẹn kàn sáré kí wọ́n ní kápẹ́lá 1 minute. èmi ò ní yá láàyè mo máa dúpẹ́ fọlọ́rẹ́ nígbà gbogbo. ẹ ṣé àwọn òní ìyá aláìmoore agánláyé lẹ́tọ̀ pẹ̀lú Jùmọ̀bí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá bẹ́ẹ̀ ti bá wa kópa nínú ẹ̀ lọ́sẹ̀ yìí ẹ pàdé wa ní àgbo kan náà tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láago 7:00 ẹ dẹ̀ má gbàgbé láti lọ sórí gbogbo social media handles wa Jùmọ̀bí Omiṣore lórí Facebook official Jùmọ̀bí lórí Instagram lórí YouTube fún gbogbo ẹ̀yin tẹ́ bá ti miss program tẹ́ wá lọ́jọ́ mi sọ ẹ má làágùn jìnnà ẹ má lọ sórí YouTube wa kẹ́ subscribe kẹ́ follow Jùmọ̀bí Omiṣore tàbí kẹ́ tẹ Àgànláyé ẹ máa bá wa ń bẹ̀ á wà lórí TikTok náà ó di lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àkọ́tún ètò yìí Jùmọ̀bí Omiṣore lórúkọ mi ọmọ onífẹ̀ẹ́ òwe ṣe Jùmọ̀ rere wọn ti mọ wá sílé ayé ó dàbọ̀. orúkọ tèmi Tóyìn Tòmátò àyà Bánjọ ó dàbọ̀.